àsìkò yìí mo kẹ́yìn olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ o. Mo kí gbogbo ọmọlẹ́yìn Ànábì pátápátá jákèjádò àgbáyé pé a kú ọdún ìní, a kú ìyèdún, ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Bákan náà mo kí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì àti ẹlẹ́sìn kẹta, gbogbo wa náà lọ́lọ́dún, gbogbo wa la jọ ń ṣe ọdún. Èyí tó ń bọ̀ á jọ péjú sí ni. Ṣé rí ìwo àgbò tá a bá pa lónìí, ẹ jẹ́ ká tọ́jú ẹ̀, yóò wúlò fún wa. Ìwo àgbò tí a pa, ìwo àgbò tí a pa lónìí, má jẹ́ ká sọnù, ẹ bá wa tọ́jú ẹ̀. Báwo la ṣe ń lo ìwo àgbò tán bá pa fún ọdún iléyá? Ó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká tọ́jú ìwo àgbò yẹn, má jẹ́ ká fi ṣeré. Ó ń bọ̀ lọ́nà, iṣẹ́ ń bọ̀ lọ́nà, ojú ò ní tì wá. Á rọ́dún pẹ́ o. A kú ọdún, a kú ìyèdún. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín náà ló ń kí yín pé Barika de Sallah. A kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó, nínú ọlá, nínú ìdẹ̀ra. Èmi ọmọ yín náà ni Dr. Azeez Abolade ọmọ Aramide. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.